breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá láti ẹ̀ tó wo náà ẹjọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe ẹ lè máa gba àwọn notification oríṣiríṣi. gbogbo ọmọ Yorùbá ọmọ Odùduwà gbogbo ọmọ kóòtù òjírebe ọmọ Oòduà nílé lóko lódò lẹ́yìn odi ẹ kú dédé àkókò yìí o òní lọ́jọ́ Jímọ̀ ẹjá kíra apá kú Jímọ̀ olóyin torí lọ́dọ̀ tèmi gbogbo Jímọ̀ lólóyin kò sí Jímọ̀ tó bá ti bá wa láyé olóyin nú because bọ́yé lè táwọn yin mùsùlùmí pè lólóyin ni àbó ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ lọ́jọ́ ọjọ́ ńlá ọjọ́ ìyanu ọjọ́ mọ́ni gbàgbé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé ayé ọjọ́ náà wọ́n rọkọ̀ tuntun ọjọ́ náà wọ́n kónú ilé wọn ọjọ́ náà wọ́n bímọ alálùbáríkà ọjọ́ náà ni wọ́n gbé nǹkan rí sí ọjọ́ náà fìpìlẹ̀ lélẹ̀ so gbogbo ọjọ́ Jímọ̀ lọ́jọ́ ńlá lọ́dọ̀ tèmi àkàndọ́ra Awikonko ló kọ́ mi Àjàó Àró ni mí Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ̀dúkú ilé nínú ilé ẹkú ilé lẹ́ẹ̀dẹ̀ yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi àrélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún so lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ ẹ̀lẹ́lẹ́ alára ìjì ọ̀sá ọmọ amúrin kàndọ́gbọ̀n agogo ẹ̀lẹ́lẹ́ ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ ọwárangún àga àmọ̀tí rẹ̀ gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún gbogbo baálẹ̀ níjòyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀ọ̀kù lóòlù pátá gbogbo yín mo kí n wò lólódì ẹnìkankan mo bẹ́yìn lẹ́lẹ́ ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò wọn mú so àgùntàn tó wọlé tí ọ̀kágò ni wọ́n mú paléyá ẹlòmíràn sọ pé àpò wọn ń paná àgùntàn ni wọ́n ń dákọ abo ẹ̀ ní jágùntàn akọ rẹ̀ làgbò àgùntàn làgùntàn ọmọ jẹ́ ewúrẹ́ ọmọ jẹ́ fúnra wa la yọ òbúkọ jáde nínú ewúrẹ́ ajẹ́ládìí ọmọ jẹ́ fúnra wa la mú àkùkọ jáde ń bẹ̀ èèyàn lèèyàn ọmọ jẹ́ àwa la pín sọ́tọ̀ọ̀tọ̀ ọkùnrin lè yí obìnrin lè léyìí so àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o ẹ yóò àpé mo tún dé ìbànújẹ́ òní kàn yín bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ bá ń pín prógráàmù yín ẹjọ́ délé kódókò kọ́ dẹ́sẹ̀ kú kókọ́ dọ́nà jíjìn pàápàá jùlọ àwọn ènìyàn pínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ àwọn ènìyàn ló Ilé Ifẹ̀ ìdí ni pé ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń bọ̀ lọ́nà nínú oṣù kẹjọ ló máa wáyé wàhálà tí yẹ ọjọ́ kò ní yẹ ọjọ́ náà ìdààmú àti wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa á dìbò láyọ̀ á gbé sí ìdìbò láyọ̀ ẹni tí yọ ṣèlú láǹfààní lọ́lọ́run ó bá wa jẹ́ kó wọlé lóòótọ́ làkàndọ́ra Awikonko ni ń láàyò ni ń sì nípọ̀sìn Kennedy tí ń fi láàyò tí ń fi nípọ̀sìn ó ní pé bàbá mi ò kọ̀ǹtẹ́sìtì ẹ̀gbọ́n mi ò kọ̀ǹtẹ́sìtì èmi gangan ò kọ̀ǹtẹ́sìtì mo fọlọ́ ń búra with that n ò ní àyò mi ò ní pọ̀sìn bí tí ò kọ́ mọ́ ẹnikẹ́ni tó bá débẹ̀ náà ni gómìnà mi so lélẹ̀ tó túmọ̀ sí wípé mo lórí ọ̀fẹ́ àtàǹfààní láti sòótọ́ ọ̀rọ̀ mo dẹ̀ fọlọ́run ọ̀run búra ń gbowó lọ́wọ́ olóṣèlú kankan bí n bá gba ẹ̀tọ́ mi ni o mo sì fọlọ́run búra tí n bá fẹ́ gbowó olóṣèlú mo mọ̀nà tí mo lè gbèrìn nígbà tí láwọn èèyàn tí wọ́n ti ń polówó olóṣèlú nìbàdàn òṣèlú tí wọn ò tí ì dé ó sì di 2027 àwa ìpínlẹ̀ Ọ̀ṣun la lòṣèlú 2026 torí pé
ìdìbò tiwa ti ń kànlẹ̀kùn gbàngbàngbàn á yan gómìnà tuntun. So having said that, láìsí òṣèlú ń lọ jẹ́ kí n lórí ọ̀fẹ́ láti jáde wá láti wá sòótọ́ ọ̀rọ̀. Ẹ bá ń pín kinní yìí kó dọ́dọ̀ àwọn ọmọ Ẹdẹ, kó dọ́dọ̀ àwọn ọmọ Ilé Ifẹ̀, kó dé ọ̀dọ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó pòsì kinní ọ̀nà kó dọ́dọ̀ rẹ̀, àpilẹ̀kọ kan ni mo rí. Ẹni tó pòsì rẹ̀ lórúkọ rẹ̀ a máa jẹ́ Excellency Máyọ̀wá Àmọ̀tẹ́kùn. Excellency Máyọ̀wá Àmọ̀tẹ́kùn, ó dùn mí n ò rí táàgì. Tẹ́ bá ń rí táàgì ẹ̀yin tẹ́ mọ̀ yán táàgì Máyọ̀wá Àmọ̀tẹ́kùn, ẹ bá ń táàgì Máyọ̀wá Àmọ̀tẹ́kùn. Máyọ̀wá Àmọ̀tẹ́kùn o, Máyọ̀wá Àmọ̀tẹ́kùn o. So ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ dákun ẹ bá ń pín program yẹn, because ọ̀rọ̀ ńlá ni, ẹ̀sùn ńlá ló fi kan Ilé Ifẹ̀ àti àwọn ọba tó jẹ nílé Ifẹ̀ látòrí bàbá wa Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún, ọba Okùn Adé Síjú Adé Olúbìṣe kejì Ẹ̀bìtì kí mọ́ pèrè, títí lórí bàbá wa His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ ní Tògúnwòsè Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, Ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ jálẹ̀. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ẹ bá ń pa àwọn ọmọ Ifẹ̀ kí wọ́n súnmọ́ mi, kí gbogbo ọmọ kóòtù gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá lọ́rọ̀ yìí kàn. So òní náà ni mo rí onítọ̀ ń fi píkṣọ̀ Ọọ̀ni àná ọba Okùn Adé Síjú Adé Olúbìṣe kejì sí, àti píkṣọ̀ gómìnà Démọ́lá Adélékè. Ó wá kọ táìtù ọ̀hún Reasons If a People Hate Adeleke Family Since 1992. Yóò wù mí táwọn ọmọ Ẹdẹ bá lè tẹ́tí wọn bẹ̀lẹ̀ jẹ́ tí wọ́n lè gbọ́rọ̀ yìí. Ẹ bá ń pa àwọn èèyàn díẹ̀ wọlé ká tó bẹ̀rẹ̀, ká má fọ̀rọ̀ ṣòfò. Ó wà very very important. Torí àǹfààní information ni pé ká disseminate ẹ̀ kó débi tá a fẹ́ kó dé. Lóòótọ́ Ọlọ́run bá mi mọ bí ti ṣe, bó lọ́lọ́run bá mi ṣe ṣe, ó rí pé sorry, message tí Àkàndá Ọ̀rọ̀ Agogo bá pass across kì í má ta iye èèyàn tó wò ó, yóò kan àwọn èèyàn tọ́rọ̀ kàn, and that is the importance of the message. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ kó gbọ́ ń pa ẹ̀ iná lè mọ́ láǹfààní àti gbọ́. Ẹni yẹ kó gbọ́ gbogbo wọn ti gbọ́, lẹ́yìn àpọ́nlé o àbùkù lọ́kàn o. So ẹ bá ń ṣe àyẹ̀jọ̀ ẹ dákun, mò ń bẹ̀ yín ni, n ò tó yín bẹ̀ ń sẹ́, n ò tó ń ránṣẹ́, mò ń bẹ̀ yín ni, ẹ dákun ẹ dákun ẹ dákun, ẹ bá ń pín, ẹ bá ń pín, ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ bá mi pín, ẹ dákun ẹ bá mi pín. Ẹ dákun ẹ bá ń pín. Ẹ má bínú o. Ẹ bá mi share, God bless you.
ẹ bá mi share, God bless you. Mi ní wáyé tí o. So ẹ bá mi pín ẹjọ́ ìṣẹ́jú kan, ẹ jẹ́ n fa ìṣẹ́jú kan lẹ̀, ẹ má bínú, pápápá nìkan tí mo fẹ́ ṣe ni o, kò sí nǹkan tí mo fẹ́ fàgùn rárá. Bí election bá ti ń bọ̀ normally kò síbi tí ì ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, kì í ṣe ní Nàìjíríà nìkan, kì í ṣe lọ́ṣun nìkan, kì í ṣe l'African country nìkan, gbogbo àgbáyé tension máa ń wà. Àwọn ìlú kan ti mature ọjà wa lọ, ṣùgbọ́n kò sí majority lásìkò election. Wò election Amẹ́ríkà ni wọ́n sì máa táṣìírí ara wọn, declare asset, báwo ló ṣe níye báyìí, báwo ló ṣe kóye báyìí jọ. Wọ́n á máa sọ̀rọ̀ síra wọn, wọ́n lè pẹ́ nìkan forí gbálẹ̀, wọ́n lè borí ń dun ẹnìkan, wọ́n lè pẹ́ nìkan ò gbádùn, wọ́n lè pẹ́ àlàáfíà ẹnìkan ò pé. Wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹsá síra wọn ní gbangba, tí wọ́n ní pé wọ́n máa ń debate ní gbangba politely, tó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè sọ síra wọn. Ok, òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun wa ń bọ̀, a ní sitting governor, ó fẹ́ díje padà, ó fẹ́ lọ lẹ́ẹ̀kejì. Alóríṣiríṣi àwọn èèyàn táwọn náà fẹ́ díje lábẹ́ àsíá kan tàbí kejì. Ó nọ́mà, kò sẹ́ni tí nǹkan rí òwú, gbogbo ẹ̀ bá ti dipò kan mú, wọ́n fẹ́ dipò míì mú, ó fine. Ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ni sọ yìí, ọ̀rọ̀ ńlá ló kún síbẹ̀. Kẹ́ni tó sọ, reason Ife people hate Adeleke family since 1992. There are indications that Governor Awon Ile Ife will lose again in Ife in August. He lost here in 2018 and 2022. The family have never enjoyed cordial relationship with many people in Ife, dating back to the butchered Third Republic when Senator Isiaka Awon Adeleke served as governor of Osun State. Several historical and political developments are often cited as reasons for this lingering resentment. Wàhálà yẹn ti bẹ̀rẹ̀ látàrí ayé Isiaka Adeleke láyé SDP NRC. Gẹ́gẹ́ bí ẹni tó kọ kínní yìí, bàbá wa Ọọ̀ni àná Ọba Okùn Adésíjú Adé, wọ́n ní candidate wọn ò support Isiaka Adeleke. Èmi àtẹ̀yìn tá a bá fẹ́ jánu, àwọn sọ pé kí làwọn ọba ń wá ní òṣèlú. Meanwhile, kí làwọn ọba ò lè wá ní òṣèlú? Kí làwọn ọba ń wá ní òṣèlú? Kí làwọn ọba ò lè wá ní òṣèlú? So, ò ní wípé sorry o, ẹ má bínú o. Kí làwọn ọba ò lè wá nídìí òṣèlú? Òye yé mi, òye yé yín, pé tí election bá ń bọ̀, gbogbo ẹni ó fẹ́ díje ní ó máa lọ sí palaces káàkiri. Bó fẹ́ lọ sí House of Rep, no, bẹ̀rẹ̀ láti House of Assembly, State House of Assembly, tó bá fẹ́ lọ, àwọn ọba tó wà ní local government yẹ, ó consult wọn, àwọn stakeholders ó consult wọn. Ó wá fẹ́ lọ sí Federal House of Representatives, gbogbo local government tó wà ní federal constituency ẹ, àwọn ọba tí ń bẹ ń bẹ, you must visit them. Lo and behold,
ṣé ká mọ̀ parọ́ tanra wa àbí á parọ́ díẹ̀ kò sí ẹni tí díje tí lọ sọ́dọ̀ ọba kan lọ́wọ́ òfo ó mú nǹkan lọ ó mú bí lọ obì ẹ̀ sì gbọ́dọ̀ gbó ńgbà tó bá débẹ̀ níwọ́n náà wà pàṣẹ èdè àwọn ọba pé ẹ dákun kábíyèsí o tèmi ni ẹ ṣe o ẹ bá sọpọ́ọ̀tì wa o ẹ sọpọ́ọ̀tì wa o nǹkan nǹkan àwọn ọba ọ̀dẹ̀ jẹ́ ọ ní hò ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí gbogbo ọba gbọ́dọ̀ ṣe ni pé gbogbo olóṣèlú tó bá ti wá sọ́dọ̀ wọn nǹkan bá mú wá ẹ̀tọ́ wọn ni àjẹmọ́nú ni kí wọ́n gbà á bí gbogbo wọn bá ti bá ràn lọ́wọ́ wá ìfọwọ́sowọ́pọ̀ bá wá kí wọ́n sọ pé àwọn ti gbọ́ gbogbo yín là á sọ̀pọ̀tì o a wá nísìn ọ̀dọ̀ yín la wá b wá nísìn ẹ̀yin là ń tẹ̀lé c wá nísìn tiyín là ń ṣe d wá nísìn ńgbà tó ju ọ̀fọ́ ẹ̀yin là á tẹ̀lé ń tọ́ka àwọn ọba nìyẹn kò sí ẹni tí ò kí ní candidate nínú anything tó bá fẹ́ ṣe láyé tó bá ti jẹ́ èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń fàì fún nǹkan kan tàbí tán ń díje fún nǹkan kan tàbí tí wọ́n fẹ́ ṣe nǹkan kan tàbí tán fẹ́ wọ nǹkan kan ẹ gbọ́dọ̀ ní ẹ máa ní preference bọ́lá wọn bá ṣe dá wa ni èèyàn kan ló fẹ́ jókòó bì kan àwa lé èèyàn mẹ́ta ń bẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta la wá fẹ́ràn sáàtì àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀ ni ń gbọ́ jẹ́ pé nìkan péré wọ́n fẹ́ dandan ni ká lọ fẹ́ nìkan ẹni tó máa wù mí lè mọ́ wù ọ́ ẹni tó máa wù ọ́ lè mọ́ wù àwọn ẹni tó máa wù àwọn lè mọ́ wù àwa bọ́lá wọn bá ṣe dá nìyẹn bọ́lá wọn bá ṣe pin nìyẹn so gẹ́gẹ́ bí ẹni ṣe sọ wá ní Ọbọ̀kun Adésíjú Adé wọ́n ní kandidate tí wọn ò tẹ̀lé Isiaka Adeleke jẹ́ ká síwájú the late Ọọ̀ni of Ife Ọbọ̀kun Adésíjú Adé Olúbùṣe II was known for his frosty disposition towards the Adeleke family and many observers believed his attitude stemmed from political disagreements during the early 1990s. The crisis reportedly began when Ọọ̀ni Síjú Adé supported former member of the House of Representatives for Ifelodun Federal Constituency and current chairman of the Southwest Development Commission, Chief Oladipo Oladosu, to emerge as the governorship candidate of the Social Democratic Party, SDP. Beyond openly backing Oladosu, the late monarch was also said to have mobilized SDP delegates from Ife in his favor. Senator Isiaka Adeleke allegedly viewed this move as an act of political hostility. Now, lẹ́yìn ìgbà tó ní sọ́pọ́ọ̀tì Oladosu, wọ́n tún pàṣẹ́dì àwọn ọmọ Ifẹ̀ tó jẹ́ délégéètì pé kí wọ́n sọ́pọ́ọ̀tì ẹ̀ ó di méjì. But at the end of the day, Isiaka Adeleke ló wọlé fún primary. Òun ló díje, òun ló sì wọlé ipò gómìnà to the best of my understanding. Èèyàn support mi, èèyàn support mi, mo padà débẹ̀. One thing is, n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé okay o, wọ́n dìtẹ̀ mi o, wọ́n fẹ́ kí n débẹ̀ o, wọ́n against mi o, but at the end of the day, ó padà já mọ́ mi lọ́wọ́. Màá kọ́kọ́ appreciate Ọlọ́run fún yẹn. Then àwọn tí ó tẹ̀lé mi tẹ́lẹ̀ máa wá jẹ́ kán rí reason náà fi gbọ́dọ̀ tẹ̀lé mi tó fi yẹ kán tẹ̀lé mi àti fi tán fi gbọ́dọ̀ support ìṣèjọba mi. Màá fà wọ́n mọ́ra ni the best thing téèyàn fi ṣe ilé ayé ọ̀rẹ́ là wá kọ́ rẹ̀ kì í ṣọ̀tá. Màá fà wọ́n mọ́ra láti convince wọn kí wọ́n fi mọ̀ wípé ok n ta fẹ́ tẹ́lẹ̀ ọ̀bọ̀ sí ṣùgbọ́n eléyìí náà ò bá dì. But unfortunately òṣèlú ẹ̀tanú là á máa ń ṣe ní Nàìjíríà ara máa ń kan wájú a dẹ̀ máa ń take gbogbo nǹkan personal. Support mi àbí kò sí wàhálà èmi náà fẹ̀tọ́ yín dùn yín wọ́n ṣe bẹ́ẹ̀ anybody tí ó wà ti jó lórí ọ̀kì í ṣe bẹ́ẹ̀. Gbogbo ayé ò gbọ́dọ̀ fẹ́ rẹ̀ tí gbogbo ayé bá ti fẹ́ rẹ̀ wẹ̀yìn ẹ̀wò ti fẹ́ kùnú ikú ń bọ̀. So orin máa jó lọ́mọ ń wẹ̀yìn wọn ń kọ́ fún ọ. Orin a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀ pọ̀ ẹ̀wẹ́lẹ́ a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀ pọ̀ ẹ̀wẹ́lẹ́ ìrìn kárí ilé ọ̀wà àjọba ìwòyí ọ̀la rẹ̀ agada á máa ṣe kéré ẹ̀jẹ̀ á máa ṣe bàlà ni wọ́n ń kọ́ fún ọ̀nà. So kí wàá l'Adeleke ṣe? Okay, Senator Isiaka Adeleke allegedly viewed this move as an act of political hostility upon assuming office as governor. Critics claimed that Adeleke retaliated
by sidelining Ife in the distribution of government projects and appointments. Bó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nù lóòótọ́. I was aware. Ilé ìmọ̀sá wà as at 1992. As at 1992, then a máa ń ṣe man no war. So man no war police dẹ̀ lé mi. Èmi máa ń wà náà tán máa ń yàn tí gọ́vnọ̀ káàkiri tí gọ́vnọ̀ bá ń lọ sílùú kan. Láyé Peter Obi, láyé Anthony Idofia. Nígbà tán padà gbàjọba. So now ngbà Adeleke débẹ̀ kò náwó iṣẹ́ ìríjú ẹ̀ délé Ifẹ̀. Ngbà tí ó yàn àwọn èèyàn sípò kànrìnkànrìn kò mọ́mọ́ Ilé Ifẹ̀ láti jẹ́ kó yé kábíyèsí pé èmi tẹ̀lé o mi mọ́ adébẹ̀ yóò mi náà wá fẹ́ lọ agbára mi. To the best of my understanding, kábíyèsí ọba ìlú kan ńkọ́ lódìdí ìlú o. Lóòótọ́ ẹ máa fọkàn sí pé kábíyèsí represent ìlú, interest kábíyèsí kọ́ ní interest aráàlú ńgbà míì. And àwọn olóṣèlú tán lọ sọ́dọ̀ kábíyèsí ẹ kàn lọ síbẹ̀ fún recognition ni o. Sorry to use that language. You are just going to our obas for recognition, merely recognition and endorsement. Because no oba will force anybody to vote for anybody. Kábíyèsí bá sọ bẹ́ẹ̀ fún wa, tí n bá délé tí n bá change nǹkan àbí tí n bá dé polling unit ẹ tẹ̀lé mi débẹ̀ ni I will always vote my mind. That is my nature. Nílé ayé mi, I always voted my heart. Ẹni tí wọ́n dìbò fún lè má wọlé o, kì í kàn mí. Màá tẹ́ ọkàn mi lọ́rùn ń délé pẹ̀lú ìdáláre. Nobody can buy me for vote. Kò sí iye tẹ́ ẹ fẹ́ fún mi láyé. Give me anything. Màá sọ pé ẹ ṣe sàárà ni o. But anything to change my mind, never. Kò lè wáyé. Ẹ lè fún mi lówó kí n fi campaign fún olóṣèlú. That one is normal. Kò túmọ̀ sí pé olóṣèlú tí mo campaign fún ni màá dìbò fún o. Ó lè má jẹ́ candidate tọ̀dọ̀ mi. Ó lè má jẹ́ ẹni tó wù mí. Ó lè má jẹ́ ẹni tí mo ní fọkàn tá àti gbàgbọ́ nínú ẹ̀. I vote personality, not political party. Kò sí ntọ́kàn mi pẹ̀lú APC, kò sí ntọ́kàn mi pẹ̀lú PDP, kò sí ntọ́kàn mi pẹ̀lú SDP, kò sí ntọ́kàn mi pẹ̀lú Accord, kò sí ntọ́kàn mi pẹ̀lú Labour Party. Ntọ́kàn mi ni personality ẹni yẹn. Kí ni antecedent yẹ? Àṣélẹ̀ làbọ̀ á bá lọ́dọ̀ mi. Àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mi gbẹ́nà. Kí ló ń tọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi ní ìdìbò fún sí? Tàbí tó a fi gbọ́dọ̀ tàbí tá a fi lè dìbò fún? Oríṣiríṣi nǹkan ní lọ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Oríṣiríṣi ìròyìn là ń gbọ́. Wọ́n ní agbára òkè wọ́n máa lò ó. Mo ní ẹja máa wò bọ̀. Agbára kinní kan wọ́n máa lò ẹja máa wò bọ̀. Àwọn èèyàn kan ní ìsìn wọ́n ti ń san 50,000 fún wọn lóṣooṣù. Owó kádàrá wọn nù. Because ẹni tí ń san 50,000 fún èèyàn tó sì jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ wọn náà ń san fún o. Because ọmọ tó sọ wípé wọ́n san 50,000 mo rí náà gbọ́ pọ́n san fún àwọn èèyàn. Mo wá ní ṣé wọ́n náà ti lọ rẹ́gísítà ni? Ó wá ní àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n ń fún. Òṣèlú Nàìjíríà àti bá débi pé ẹgbẹ́ òṣèlú ni ó mú ọ lọ síbi tó ti rẹ́gísítà fún voters card. Kan tó máa fún 50,000 wọ́n ti lè gba voters card yẹn sọ́wọ́ bó lè lọ fi dìbò fẹ́ lómi létà. Ìgbé ayé tá ń gbé nù. A fẹ́ fowó ra àwọn èèyàn this time around ní a fẹ́ conscience wọn mọ́. Wọ́n ní Tinubu ó lo agbára mú nírọ́ ni. Ọmọjá ti kúrò níye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tinubu can never force anybody on us. Ayé ìgbà ẹ ti lọ. Tó bá dàsìkò Tinubu á dìbò fún Tinubu lálàáfíà. Kò túmọ̀ sí pé Tinubu máa go against will àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ tó bá wù wọ́n ni kó dìbò fún. Ìbá jẹ́ A, ìbá jẹ́ B, ibi tó bá wù wọ́n ni kó dìbò fún. Torí gbogbo eléyìí nìsín manipulation ni. Ẹ jẹ́ n bá síwájú díẹ̀ sí.
Only throughout his short-lived administration, which lasted less than 2 years. Abẹ́rẹ́ nǹkan. Ẹni tó lòun ó lu agbára léèyàn lórí, ó náà pẹ́ ń bẹ̀. Táwọn ológun fi gbàjọba lọ́wọ́ wọn. Kò pọ́dún méjì, ìjọba wọn pọ́dún méjì. Àbí ọ̀wá tán. Gbogbo ń tá a bá dẹ̀ sílẹ̀, ọ wà lákọọ́lẹ̀. Ká ní òjòjú mẹ́ran, ká lọ́rán tí wọ́n gbà náà, bí ó sì wà lákọọ́lẹ̀ lónìí bá ṣe mọ́ ká lónìí náà nu. So, ìṣèjọba Démọ́lá àbí Isiaka Adeleke ọwọ́ sẹ́gbẹ́ kan. Now, which lasted less than 2 years before the military takeover, no single project was executed in Ife land. The only notable appointment reportedly given to Ife was the Commissioner for Education position, while 6 commissioner slots went to individuals from Ede, the hometown of the governor. The same thing náà sì ń ṣẹlẹ̀ báyìí. Do you know the reason why? Tínú kìí fi bí èmi. Ó ní wípé bọ́n fún wèrè lọ́kọ́, ọ̀dọ̀ ara ẹ̀ ní ó roko sí. Ẹni ìlú tí kìíní ọ̀n bá bọ́ sí, ọ̀dọ̀ aróńtọ̀ náà ni ó ṣe sí. Kò sẹ́ńtì sùn sí di òru, tọmọ rí ọwà àwòrò dé tí ò ní sọ pé oró ọwọ́ púpọ̀ lónìí o, ṣùgbọ́n bíi 5 tí mo rí ìwọ náà gbà kan. Ẹnìkan ní wáyé tó jẹ́ pé àwọn tó súnmọ́ Tinubu ni Tinubu ń pè mú ní tó bá jẹ́wọ́ ńkọ́. Èèyàn téèyàn bá trust n tó ń tàn sọ débẹ̀ ni wípé àwọn ní tí n bá ṣòṣèlú ó lèmi náà máa wà corrupted mo ní no. Ó ní kò rí bẹ́ẹ̀, ó láwọn tí mo mọ̀ ní mo máa gbéṣẹ́ fún mo ní yes torí pé àwọn ni mo trust. Àwọn ni mo mọ capability wọn. Mo ní yẹn certain gbogbo ẹ̀ tó bá dépò ìjọba àwọn tó súnmọ́ náà ni ó gbéṣẹ́ fún. Àwọn náà ni ó gbéṣẹ́ fún. So Adeleke yan ọyàn àwọn èèyàn lọ́dẹ lẹ́dẹ Isiaka Adeleke náà ṣe the same thing Demola Adeleke náà ṣe the same thing. Ẹ má jẹ́ àparọ́ tanra wa. Mo ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. So wọ́n á fi Commissioner of Education sí Ilé Ifẹ̀ díẹ̀ tó nù nǹkan ní nǹkan. Wọ́n fi Commissioner of Education, wọ́n sáfin Commissioner. Ìlú tó wà nípínlẹ̀ Ọ̀ṣun pọ̀. Ilé Ifẹ̀ nìkan kọ́. Yes. Àìmọye ìlú ni wọn ò pín kankan débẹ̀. So, according to accounts from the period, a delegation sent by the Awon Ile Ife to the governor's office to complain about the perceived neglect was embarrassed when the late governor allegedly remarked, and I quote, "Owó ni mo fi ra ìbò Ifẹ̀." Bí ẹ wá, ẹ má béèrè nǹkan kan lọ́wọ́ tèmi o. Ṣé ẹ fínúfíndọ̀ dìbò fún mi fẹ́ ni? Bí mo sanwó fáwọn tó dìbò fún mi ni owó ni mo fi ra ìbò Ifẹ̀. Wọ́n ní di Isiaka Adeleke. Ṣẹ̀rùbà wọn ń tó sọ ń gbà yẹn nìyẹn. Translated as, it was money I used to buy Ife votes. However, the military intervention that terminated the civilian administration in 1993 also brought an abstract end to what many in Ife described as an era of political impunity and nepotism against the ancient town. Ṣé mọ̀ wípé ọwọ́ ní síwájú ujó, àlọ́ ní síwájú ìjà, ẹ ń bá dami síwájú ní tẹ̀lẹ̀ tútù. Bí kábíyèsí ọba gbéléjú, èyàn ní àná láti campaign fún ẹnìkan against ẹnìkan, kárí ọba ò gbọ́dọ̀ gbé òṣèlú léjú, òṣèlú abẹ́nú lọ́ba máa ń ṣe. Kò sẹ́ni tí wọ́n fẹ́rú kan náà tí ò ní bọmọ jẹ́. Isiaka Adeleke is a woman being. Bọ́ bá jẹ́ mi lè ẹni tíjà ọba ní pẹ̀lẹ́ lọ́kùnrin o possibly tó bá jẹ́ mi náà ó ṣe é ṣe kémi náà ó ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ká lè mi èmi ó ti yin Ọlọ́run. Ntọ́pọ̀lọpọ̀ èèyàn dùn tó wá já mímí lọ́wọ́. Nkọ̀kọ́ rá bàbá ńlẹ̀ nù lé, nkọ̀kọ́ yíra ńlẹ̀ fọ́lọ́run. Pé you are wonderful o. Upon all odds,
pẹ̀lú oríṣiríṣi nǹkan tí mo face ó sì padà já mọ́ mi lọ́wọ́. Then I will now unite them, relate with all of them. Why? Torí pé second term náà ò ní pẹ́ dé. N tí mo bá ṣeun ni wọ́n fi judge mi fún second term. Well, ẹ̀yin èèyàn mi tó wà ní London, America, Canada, Germany, European countries, ṣé ẹ gbàgbé our Yoruba coaching classes kò ní pẹ́ bẹ̀rẹ̀ o. Ọ̀la ló yẹ ká bẹ̀rẹ̀. Ìdí méjì ló lè má jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́la. Àkọ́kọ́ ni pé àwọn èèyàn sì ń forúkọ lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé odidi ọ̀sẹ̀ kan ti kúrò nínú mọ́ǹtì yìí. Ọ̀sẹ̀ kan tó kúrò nínú mọ́ǹtì yìí ọjọ́ méjì, class ọjọ́ méjì ló ti kúrò yẹn. Lọ́dọ̀ mi mo rí gẹ́gẹ́ bí cheating. Pé mo fẹ́ yàn àwọn èèyàn jẹ. Because program oṣooṣù ni. So ńgbà tọ́sẹ̀ kan bá ti wá kúrò ńbẹ̀ tí lecture méjì ti kúrò ńbẹ̀ báyẹn kò ní complete. Èmi cheat wọn nìyẹn and I hate cheating. So yẹn lè má jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́la. Ẹlẹ́ẹ̀kejì nípa àwọn èèyàn sì ń forúkọ ọmọ sílẹ̀. Wọ́n sì ń forúkọ ọmọ wọn sílẹ̀. So ẹ̀yin náà fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀ pẹ̀lú WhatsApp lórí nọ́mbà yìí +234 904 851 9362 +234 904 851 9362. Time tá a máa ṣe òun náà ní 8 p.m. la máa bẹ̀rẹ̀ lálẹ́ Saturday àti Sunday. So ó máa jẹ́ ọ̀sán America, Canada, bẹ́ẹ̀ lọ. So a ti rí time yẹn pé ó máa for everybody. So ẹ fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀, mo tètè dé, mo ráyọ̀, mo pẹ́ lẹ́yìn, àánú ò ṣe yín o. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ o. So ìyẹn fún Yorùbá classes wa. Now, the grievances resurfaced in 2014 when the late Onisijuade and many influential stakeholders in Ife rallied behind Otunba Iyola Omisore in his bid to become governor of Osun State. Ẹni ẹ ṣe mistake. Ilé Ifẹ̀ ti rally round di Otunba Iyola Omisore as far back as 1998. 1998 la kọ́kọ́ lọ́dọ̀ tiwa o nífẹ̀ẹ́ náà tó 1998 la kọ́kọ́ gbọ́n pa Omisore rí because I call him Atoba tẹ́lẹ̀. Isiaka Adeleke lọ́kọ́ gbé nǹkan lọ́kọ́ gbé helicopter wá sílùú wa rí o. Awólọ́wọ̀ gbé helicopter wá rí. Bọ́lá Ìgè gbé helicopter wá rí. That was 1982, 83. So Isiaka Adeleke ló tún gbé helicopter wá. Omisore ló customize mọ́tò Criso 1, Criso 2, Criso 3, Criso 4, Criso 5, Criso 6, Criso 7, Criso 8. Criso lọ bẹ́ẹ̀ pé olówó lẹ́ni yìí o, ẹni ìlówó ilé ni ó jẹ gómìnà o. That was 1998. Gbogbo ẹ̀ ló sojú mi. Okay, Omisore ló gbogbo alágbọ́ story yẹn ẹni tí ó bá gbọ́ díẹ̀. Omisore ló finance AD nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà. Ibi tán lò fọ́fíìsì Omisore ló ní. Omisore ló fẹ́ jẹ gọ́fúnọ̀. Káwọn Abraham Adesanya àwọn Bọ́lá Ìgè kan tó pàṣẹ èdè ẹ̀ pé kó ní sùúrù fún Bísí Àkàndé. Bísí Àkàndé ló deputize bí Bọ́lá Ìgè ní 1983 1979 to 1983. Pé Bísí fẹ́ ṣe gọ́fúnọ̀ o. Bí wọ́n bá ń wò kán máa já mi. Bísí fẹ́ in tó dìjọ Omisore àtàwọn Bọ́lá Ìgè nìyẹn. Bísí fẹ́ ṣe gọ́fúnọ̀ o. Ó sì ti ń dàgbà ọmọdé ara ti ẹni wọ ní sùúrù fún. Bísí ọ̀sọ̀dún 4 lẹ́yìn ọdún 4 kí wò ó débẹ̀. Gbogbo alamọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. Before 4 years àwọn méjèèjì náà ti yọ Iyọlá Omisore kó gẹ́gẹ́ bí igbákejì gómìnà. Tòmí torí bó ti ń gé ní grand yóò dẹ̀ fún wọn nìkan láti wọlé ẹ̀kejì because nígbà tán ti ń ṣe lọ kò sẹ́ni tí nǹkan rí òwú second term náà ti ń wu bàbá Bísí Àkàndé. Bóyá bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ o bí ìbá ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ òye tó yé mi ńgbà náà torí mo follow story yẹn wọ́n yọ Omisore kó gẹ́gẹ́ bí vice governor.
so kì í ṣe 2014 ní Ifẹ̀ tó rally round Omiṣore láti ilẹ̀ náà ti rally round rẹ̀ so lẹ́yìn ìgbà náà lọ sí Senate okay. Federal stakeholders in Ife rallied behind Otunba Iyola Omiṣore in his bid to become governor of Osun State. According to this narrative, lo and behold, can I tell you one fact? Torí this Omiṣore ló mú èmi relate, ló mú èmi súnmọ́ Ilé Ifẹ̀ ní 2013. Because I just fall in love with him. Pé mo ń jẹ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko Omiṣore ni mo kọ́kọ́ ṣiṣẹ́ fún. Without payment. Kò mọ̀ mí o. Ẹnìkan kò rán mi o. Ṣàngó Ọ̀tà ni mo wà tí mo ti ṣe against Arẹ́gbẹ́. Ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ. Iná ò sí omi ò yọ ó ti sú wa o. Ìjọba tí ò lè rò lórí ẹ jẹ́ ká gbà wọn dà sómi. Ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ. Kí ló mú tàn wá ná ẹnu dídùn ló fi tàn wáyé. Kí ló wá lò fún wa jìbìtì ló mọ̀ ló wọlé. Jìbìtì òṣèlú kágbẹ́bí fáláre ká fowó rà nìyàn ká kó lùdìbò wá láti Èkó jìbìtì ló mọ̀ ló wọlé. Ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o. Ẹ dákun ẹ bá mi kó ìgbálẹ̀ wọn ká fi gbá wọn dà sómi. Ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o. Mo mú wá fáwọn ẹgbẹ́ wọn gbà náà wọ́n dẹ̀ pílẹ̀ wọ́n láìkẹ́ ẹ̀. Wọ́n mi lọ sọ́dọ̀ Omiṣore handshake lásán ló fún mi. Omiṣore wà láyé kò èkú ikú òsì nípa ikú ìpẹta lójú ran yóò dàgbà yóò dògbó handshake lásán ló fún mi. Well done ẹkúṣẹ́ bọ́tún bá ti sọ́njọ́ náà nu ṣíṣì tó yọ mẹ́gbà mo ká sára because interest mi mo rí as in wọ́n ti accept ẹ̀ wọ́n like ẹ̀ God bless you Mr. Kunle Tomet God bless you sir. Torí pé wọ́n like ẹ̀ wọ́n ti ẹ̀ gbọ́ wọ́n ti ẹ̀ ń play káàkiri wọ́n á káàkiri wọ́n print ẹ̀ sí CD. I was happy. Wọ́n máa ń play ẹnu mọ́tò wọ́n máa ń ṣe àwọn ọgbà orin mi náà. That was 2013. Because I always believe in foundation. Mo máa ń like láti bẹ̀rẹ̀ nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ kí n máa grow níbẹ̀. Mi ń like láti máa torí mo gígùn nílé ayé mi. Mi ìdẹ́ fi wà wàrà rédà lẹ́ẹ̀kan. So that was 2013. Ní ìmúrasílẹ̀ sí 2014. Kí ló Omiṣore ṣe fún mi tí mo fi like ẹ̀? I've said it times without number. Solar lásán náà ni o. Ó ṣe solar street káàkiri nígbà tó wà ní Senate tó ṣe solar street káàkiri gbogbo Ifẹ̀ Central ní o, Ifẹ̀ East ní o, Ifẹ̀ North ní, Ifẹ̀ South ní o. Ó ṣe solar light káàkiri. Ìkan wá fọ́ọ̀lù síbi tí mọ́mì mi ti ń dáná àkàrà lálẹ́ ọ̀tán o. My things are always natural. I am always sincere. God bless you sir. So ìkan wá fọ́ọ̀lù síbi tí mọ́mì mi ti ń tàkàrà. Èmi wálé látèkó ń tèmi. Mo kàn wá rí pé náà wà níbi tí mọ́mì mi ti ń tàkàrà pé àárọ̀ báyìí ṣe sólà. Wọ́n wá ní Omiṣore mọ̀ ní o. Omiṣore mọ̀ ní o. Gbogbo ìgbà tán bá ń dìbò tó Omiṣore bá jáde ńgbà náà Omiṣore mọ́mì mi máa ń dìbò fún. Kò sí ní tọ́kàn wọn pẹ̀lú pátì kan. Ẹgbẹ́ ìwúlẹ̀ l'Omiṣore wà o. Ntomi mi náà fall in love nìyẹn nígbà yẹn. So now according to this narrative, the late Senator Awon Adeleke and members of his family, weaken Omishore's chances by defecting from the PDP alongside their loyalists. Supporters of Omiṣore believe the Adeleke family frustrated the collective aspiration of the Ife people to produce a governor that year. God bless you. Exactly bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Àwọn Adeleke family ni ó jẹ́ kó Omiṣore ó di governor of Osun State. I can state that categorically. Wọ́n fọ̀tẹ̀ ṣe pátápátá láàfọ́jú wọ́n fi ṣe kùnàkùnà làádẹ́tẹ̀. So tí Ilé Ifẹ̀ bá kórìíra ẹbí Adeleke wọ́n ò jẹ̀bi. Màá narrate ẹ̀ fún yín dáadáa. So by the time tó certain pé Omiṣore máa wọlé ní 2014 ó certain bàjẹ́.
kò sí strong candidate now yóò na Arẹ́gbẹ́ mọ́lẹ̀ pa ńgbà náà táìmù yẹn ni wọ́n persuade Oyinlọ́lá tó Oyinlọ́lá bọ́ sí APC wà very very frustrating Isiaka Adeleke bọ́ sí APC Oyinlọ́lá bọ́ sí APC omi ti tán lẹ́yìn ẹja wọ́n mọ̀ ni to the best of my understanding kò sẹ́ni tó yẹ kó mi sórí ó kí mọ́ láàrin wọn as far as I'm concerned. kó tó di pé ikú wọlé ọmọ akọni lọ Isiaka Adeleke jáláìsí Omisore ló support Demola Adeleke ẹni tó yẹ kó díje fún senate yẹn Omisore ló jẹ́ kó ń tàn step down pẹ̀lú negotiation láàrin wọn àtàwọn Demola ìwọ máa lọ senate kémi ọ̀ lọ sí governor Omisore dẹ̀ fún backing wọ́n jọ ń campaign káàkiri ni I saw it n ló fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ń pa ẹ̀ ibi tán campaign dé Omisore ń tẹ̀lé Demola Adeleke wọ́n jọ ń lọ ni ńgbà tó dàsìkò gómìnà Demola Adeleke drop senator ó tún díje fún governor wọ́n tó kọjú Omisore sí báwọn èèyàn ṣe rí nìyẹn. So now Adeleke family frustrated the collective aspiration of the Ife people to produce a governor that year in 2017 following the death of Senator Isiaka Adeleke. The Adeleke family, that was 2017, yes. Takoko, Isiaka Adeleke, àwọn Oyinlọ́lá, àwọn náà frustrate effort Omisore tí wọ́n jẹ́ kó ṣe Omisore tí Arẹ́gbẹ́ fi ní Omisore pọ̀ ni. Báwọn yẹn bá support Omisore ó wọlé by far. In 2017, following the death of Senator Isiaka Adeleke, the Adeleke family returned to Ife to seek reconciliation with Omisore. Fact. I was aware. Omisore dẹ̀ jẹ́ èèyàn kan tó open. Ṣùgbọ́n èèyàn líle ni. Ọ̀túnba Yọlá Omisore, ẹ má bínú reality náà, àwọ̀ sọ. Bẹ́ẹ̀ bá lé wọn ó ti pa ń sẹ́yìn. Torí pé ó lé wọ́n ti mì ọ́ wọ́n rí pé kùkù tí ò ṣe é mì ẹ́ mi kùkù tí ara ẹ̀ ló mì wọn ò rí ọmú iná ṣe máa ń resort sí blackmailing tó bá ti díje anytime tó Omisore bá ti díje wọ́n á resort sí blackmailing ìgbà náà náà mọ̀ wọ́rọ̀ Bọ́lá Ìgè everybody ti mọ̀ pé Omisore kọ́ ló pa Bọ́lá Ìgè ṣùgbọ́n sórí nǹkan kan mi campaign against Omisore jọ̀rọ̀ Bọ́lá Ìgè lọ ọ̀rọ̀ Bọ́lá Ìgè lọ Omisore àti Bọ́lá Ìgè ń jà lóòótọ́ ó fa ó sátẹ̀ ẹ̀yin lẹ́ni kó fipò gómìnà lẹ́fẹ́ lómi ipò gómìnà ni ò rí dé tó bá sì jẹ́ gbà yẹn ni Omisore àti Bísí Àkàndé jọ díje Omisore ọ̀nà Bísí Àkàndé reality 100%. ẹni tó bá mọ̀ nípa politics ńgbà yẹn máa testify sí Omisore ọ̀nà Bísí Àkàndé mọ́lẹ̀ charisma wà gbogbo nǹkan tí ó lò wà ṣùgbọ́n step down jọ náà ni ò tètè débi tí ń lọ ẹ mọ́. ntẹ́lómi fi máa ń fagiri ṣe é nù gbé ẹja lọ sí feed mi ò step down torí irú àsìkò bá náà ni. So like I said Omisore àti Bọ́lá Ìgè ń jà ẹ̀yin lẹ́ni kí n step down fẹ́ nìyí ń ló dà báyìí Omisore lágbàáyà ni wọ́n jọ pàdé ilé Adéníyì Adébáyọ̀ former governor ìpínlẹ̀ Èkìtì. Omisore was seated already. Ó ń wo TV, ó ń wo CNN. Bàbá Bọ́lá Ìgè dé. Gbogbo èèyàn kí Omisore ò kí. Bàbá ní Omisore gbogbo ọ̀rọ̀ tán sọ ń bẹ lọ́wọ́ mi ni o. Bàbá ní Iyọlá ó kí mi ní Omisore ọ̀dáhùn sọ́ọ̀mọ̀ pàgbàlagbà ló dúró síwájú rẹ ní ibi tó Omisore ti sọ̀rọ̀ ní ẹgbẹ́ stop ẹ̀ àgbàlagbà lèmi náà kì í sọ ọmọdé ni mímọ́ wọ́n dìde mọ́ra wọn àwọn àgbààgbà tí ń bẹ́ẹ̀ ló bọ́ sáàrin wọn kó tó di pé wọ́n lọ síbi lọ́ńchì ìwé tán wá lọ́dún náà lọ́hùn lẹ́yìn ẹ̀ ni pé wọ́n sí fìlà lórí Bọ́lá Ìgè lẹ́yìn ẹ̀ ni bá ń sáré gbé power bank mi wá pápápá
àbí power bank kan wà mẹ́ẹ̀ ọ̀yá yọ ẹnu charger kan wá pápápá. ẹ má bínú o. mo ti rí. ok ìbákan kú ní 4% bó. so ń bó la ń lọ òun náà ni wípé ìjà wà láàrin Omiṣore àti Bọ́lá Ìgè. I love those kind of ìjà. moment yẹn náà pa ọdún Ayọ̀ Lágbájú tó jẹ́ bí alátìlẹ́yìn Omiṣore ọmọ Fẹ́ni. So now in 2017, following the death of Senator Isiaka Adeleke, the Adeleke family returned to Ife to seek reconciliation with Omiṣore. An agreement was allegedly reached in which Omiṣore will withdraw his SDP senatorial candidate. Ó fẹ́ lọ fún Senate under SDP. Ṣé ẹ gbàgbé Omiṣore cross SDP ńgbà yẹn. Olómú AD wá sọ́sùn. Tàbí ká sọ pé wà nínú àwọn tó mú AD wá sọ́sùn. Wọ́n lè kú òǹbẹ̀ ó darapọ̀ mọ́ PDP. Àwọn tó tún bá tó jọ wà ń bẹ̀ tó frustrate ẹ̀ kúrò ń bẹ̀. Ó bọ́ sí SDP. Then okay, allegedly reached in which Omiṣore will withdraw his SDP senatorial candidate, Honorable Bade Falade, to enable the Adeleke camp reclaim the Senate seat. Because Demola Adeleke ń ṣe politics tẹ́lẹ̀ ni. So bẹ́ẹ̀ náà ló ṣe wá rọrùn bí ẹ̀gbọ́n ṣe senator. Lórí ipò senator ló ti jọ́lọ̀ nípè. Senatorial district yẹn wọ́n ti máa pick ẹlòmíì kò pọn dandan kó jẹ́ family wọn. Níbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀? Pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Omiṣore kó lè fẹ́fọ́ wọn ń lọ jẹ́ káwọn Adeleke family kí wọ́n orí tàn kọ́. So to enable the Adeleke and tó yẹ kó díje lọ́ndà SDP because under SDP l'Omiṣore ti lọ fún governor. SDP yẹn ẹni tó fẹ́ lọ fún Senate ó ní kó step down. Ọ̀nà post ní Demola Adeleke wọlé. So to enable the Adeleke camp reclaim the Senate seat, while the family in return would support Omishore's governorship ambition in 2018. That was never to be because the Adelekes did not honor the agreement. Instead, that was never to be because the Adelekes did not honor the agreement. Yes, mo ti sọ lẹ́ẹ̀kan. Election day, Demola Adeleke jáde fún governor straight ni. Ó surprise gbogbo wa. Irú èèyàn wo làwọn èèyàn yìí? Ṣé family wọn nìkan wọ́n dáyé fún ni? We said it. I was among. Ṣé wọ́n ṣe rò pé family wọn nìkan ni? I did a track then. Ẹ ń bá rántí dáadáa. Ademola Adeleke, Senator oníjó bọ̀dá olódo, wọ́n lè tún fẹ́ dù gómìnà, àìnítìjú ló yọ yín lẹ́nu, bó ṣe lùbá ti dé ojú orí gan ni, àtẹni tí kò gúnjú òṣùwọ̀n, bó bá ti wà ó ń bọ̀ wá díje, wà ẹ̀ kí yín odò lẹ́gbà o, wọ́n lè tún fẹ́ dù gómìnà, àìnítìjú ló yọ yín lẹ́nu. I came out. Nígbà tọ́rọ̀ wà ẹ́xàgà ò sí wà ẹ́xàgà tó jáde. Reality ni mo ẹ̀sẹ̀ jẹ́ ń tù díẹ̀ ni. So wọ́n ò support Omiṣore mọ́, wọ́n support ambition ti wọn. Who will blame them? Kò sẹ́ntì nǹkan rí òwò like I said. Owó Omiṣore àwọn náà dẹ̀ wò pé opportunity lélẹ́yìí. Báwọn bá ìjọ bọ́ máwọn lọ́wọ́ ọbọ̀nù o. Lóòótọ́. Now that was never to be because the Adeleke did not honor the agreement. Instead, the Adeleke political structure threw up a man with clumsy and controversial education to contest against Omiṣore. That was Demola Adeleke and allegedly manipulated PDP delegates' arrangements through the then national chairman of the party, Uche Secondus. This development eventually forced Omiṣore out of the PDP
ntojo jáde PDP nu, and according to supporters of Ile Ife agenda, once again frustrated the efforts of the current Ooni Oba Adeyeye Ogunwusi and Ife stakeholders to produce a governor in 2018. Ile Ife solidly behind Omisore ngba yẹn. Yeah, me including myself. Because Omisore is Osun State governor that never be. Sorry o. Tẹ́wọ́ gba ṣíṣì lọ́wọ́ Omisore rí. I swear to Almighty God. But I love him naturally. Anybody táwọn èèyàn bá ti ń against, mo máa ń ní special interest nínú wọn. Mo wá study Omisore dáadáa. Mo wá wádìí ẹ̀ dáadáa. Mo wá rí pé the man is a simple man. But ọ̀tá pọ̀ fún torí pé orí ẹ̀ tóbi èèyàn ńlá ni. Borí bá dẹ̀ ṣe tóbi tó ní ṣe fó lórí. Bí ó wá jẹ governor kò túmọ̀ sí pé Omisore ò jẹ́ nǹkan kan. Omisore is always a man. So, produce a governor, and if a stakeholder to produce a governor in 2018. Since then, Ademola Adeleke electoral performance in Ife has been a failure. He lost in 2018 and 2022, while another Ife indigene with the same political party, Taofeek Ajilesoro, continue winning elections in both 2019 and 2023. Reality ni o. Though Ife dìbò fún Demola Adeleke, Demola Adeleke lè má wọlé nífẹ̀ẹ́, wọ́n wọlé nífẹ̀ẹ́ tó kù. Àwa Ife North, Ife South, Demola Adeleke wọlé lọ́dọ̀ wa lẹ́ẹ̀méjèèjì, especially Ife North, Ìpẹ́tùmúdù and the rest. Demola Adeleke wọlé ńbẹ̀ méjèèjì. The last election tí Demola Adeleke fi wọlé, ó wọlé lọ́dọ̀ wa. Ile Ife ló ti mú vice governor. Mi ò rò pé Demola Adeleke wọlé ń fẹ́. Kì í ṣe pé wọn ò dìbò fún. Dídìbò fún yàn dàbí kéèyàn wọlé. Distance àárín vote yẹn lè mọ́ tẹ̀lé, ó lè mọ́ pọ̀. And 2018 gan tá ń sọ tó wà controversial láyé inconclusive. Ife ni mo wà. Ile Ife gangan mo wà. Inconclusive. Wọ́n lọ́kà àwọn area kan tán ti fẹ́ ṣe re-election. Omisore dẹ̀ ní ẹnì kẹta tán jọ díje tó ní vote. Area tí ẹ̀ ni wọ́n ti dìbò tó kù. Omisore ló ní say ńbẹ̀. So àwọn candidate méjèèjì ńlọ́lẹ̀tọ̀ láti persuade ẹ̀. Àwọn Demola Adeleke ńgbà náà ìgbéraga àti gààrù kò jẹ́ kí wọ́n wá bá Omisore. Ni Oyètọ́lá fi wá nígbà náà. Náà fi sọ wípé wọ́n dá passport Omisore padà, oríṣiríṣi nǹkan tó jẹ mọ́ Omisore hàn promise ẹ̀ ló tó darapọ̀ mọ́ APC nígbà yẹn. Lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n fi fún secretary party wọn. Because negotiation ni politics. So ní tí mo fẹ́ proof ń bẹ̀ o, mi ò tí ì débẹ̀ ni o. So this reflects the enduring political disrupts towards the Adeleke family among traditional rulers, elders, and sections of the population. Many residents had hoped Governor Ademola Adeleke would repair his family's relationship with Ife through developmental projects and inclusive governance. However, the administration has merely repeated the neglect associated with the late brother's government. Baba Laro ló ń tọ̀ ń pa. Demola Adeleke ti mend the shortcomings yẹn. Bí èèyàn kan bá sọ fún mi pé Ile Ife ò wà inclusive into this present government, ìṣẹ́dà kó ń tọ̀ ń fọ́ lójú tàbí kó di létí tàbí kó má bá wa gbélé tàbí kó má ríran tàbí kó má gbọ́ràn tàbí kó jẹ́ ọlọ́tẹ̀. Ńgbà tí
wọ́n fi ọjọba tó tún gbà wúre sọ fẹ́ jẹ gbákejì Olódùmarè ni ọmọ Ifẹ̀ ni vice governor. So what else do you want aside that tó máa jẹ́ kẹwàá inclusive nínú ètò ìṣèjọba? So kó ń tàn lọ́wọ́ àbíjókòó. That means Adeleke ti mẹ́ndì kíní yẹn. Ìlú tán bá kàkúnná ti máa ń mú vice governor. So gbogbo ìjà àtọ̀tẹ̀ tó bá wà ń bẹ̀ ó ti yẹ kó rodò kọ́ lọ mú mi. So however, the administration has merely repeated the neglect associated with his late brother's government. Rárá o, kì í ṣe merely repeated nǹkan kan, kò repeat ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Wọ́n ti kó lórí tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti forge ahead, wọ́n ti move forward. Now, despite the state's huge revenue profile, several inner roads in Ile Ife remain a deplorable condition. While numerous road projects have been concentrated in Ede, although the Lagiri flyover project is generally acknowledged as a commendable initiative, some residents insist it was not the most pressing need of the town. Ẹ jẹ́ kí n sáré dá onítàn lóhùn. Lóòótọ́, èmi náà wà nínú ẹni tó sọ wípé Lagiri ò ní ìdí flyover. But lo and behold, Demola Adeleke ṣe consultation pẹ̀lú àwọn stakeholders ń fẹ́ ní tí wọ́n fẹ́ ló ṣe fún wọn yẹn. Ṣé Ile Ife nìkan wá ní? Ìjà sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, wọ́n fún yín ní flyover. Owó tán máa fi ṣe flyover ẹyọ kan yẹ, ẹ mọ iye títì míì tí ó ṣe ń bò míì. Ń tẹ́ ẹ fẹ́lẹ̀ béèrè o. Ń tí Ile Ife fẹ́ ni wọ́n béèrè lọ́wọ́ Demola Adeleke and he did it. Ó consult yín, ó consult àwọn àgbààgbà. Wọ́n lè mọ́ consult àwa tá a jọ ọmọ kéékèèké. Kí la fẹ́ mọ̀ bó la fẹ́ mọ̀ ní táwọn àgbà bá ti gbà náà gbogbo àgbà. So kéèyàn tó mọ̀ sọ báyìí rubbish ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ títì Ile Ife ní ọ̀dá. So kàn ṣe bridge fún kàn ṣe flyover fún Ile Ife kàn tó máa ṣe títì míì fẹ́yìn náà. It's not done like that, man. Ngbà yìí sẹ́yìn nìkan wọ́n dálé ayé fún. Ìlú tó kù ńkọ́ kí ni kí wọ́n ṣe síbẹ̀ kán má ṣe nǹkan bẹ̀ gbogbo owó stéètì Ile Ife nìkan ná sí go and sit down now. Tẹ́ bá fẹ́ sọ̀tẹ̀ wá bòmíì tẹ́ fẹ́ sọ̀tẹ̀ sí. Lẹ́jọba ilé tí ń lọ ẹ́ o Demola Adeleke fífọ Ile Ife. 14.9 for flyover. Mo wà náà ẹni tó sọ́ngbà yẹn pé Ife ò ní flyover yìí. And lo and behold, ẹni tí ó yẹ lórúnkún tí ó rẹ́rìn yóò kọ́kọ́ sunkún kó tó rẹ́rìn. Kí ni tó jẹ́ kémi ọkàn dẹ̀ mi gbà yẹn ni pé kò sí company nífẹ̀ẹ́ dàbí alára. Àwọn tí wọ́n ń ta bàtà lẹ́gbẹ̀ẹ́ títì, tán ń ta bàtà lẹ́gbẹ̀ẹ́ títì, tán ń ta báàgì, tán ń ta aṣọ lẹ́gbẹ̀ẹ́ títì, gbogbo ṣọ́ọ̀pù yẹn ni wọ́n clear láti fẹ́ títì sẹ́yìn láti ṣe flyover. Èmi wá ń consider pé àwọn tó ń tajà yìí ìbò náà ti fẹ́ mọ̀ tajà báyìí. The majority wọn ò ní balance mọ́ because ibi tán ti ń rọ̀rọ̀ ajé wọn nìyẹn, tán ti ń bọ́ ẹbí wọn, tán ti ń sanwó iléèwé ọmọ. Pé báwo náà ifẹ́ ṣe ibi tọ́kàn tèmi lọ nìyẹn. Pé àbá kan expand títì ní Ile Ife ní ìdí flyover níbi tó wà yìí. Majority náà ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tá a wá sọ bẹ́ẹ̀, àwọn tí ó accept ẹ̀ ti accept ẹ̀, governor ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ already. Medicine after death ni, tàbá tó ẹ̀sẹ̀ rojọ́ tí ò nídìí. So ẹ sọ fẹ́ni tí ó kọ kínní yìí kò láròjinlẹ̀ dáadáa tí bá tún béèrè pé torí pé Demola Adeleke ń ṣe títì lẹ́dẹ̀ gbogbo títì tó wù kí Demola Adeleke ò ṣe lẹ́dẹ̀ kò tó flyover fẹ̀. Ẹ jẹ́ appreciate ẹni tó bá ṣe. Ẹ má jẹ́ a máa fi gbogbo nǹkan lẹ ojú pa. I belong to no political party and I have no candidate, but I will say the truth. Ó fún mi ní grace because gbogbo conscience mi lọ́mọ. I collected no dime from anybody. Mi ìdẹ̀ mọ̀ọ́mọ̀ ní gba owó kankan lọ́wọ́ ẹnì kankan so that I will be able to say the truth tán fi máa dìbò. Níbo lóṣèlú kankan ṣe. Embassy fún mi lówó ṣe sàrà. Tó bá fún mi lówó mo tún lè mọ́ campaign fún ọ. Tó bá fún mi lówó ń campaign fún ọ kò rẹ̀ sọ pé kó wọlé 100% nígbà ìṣe mi ń lọ tẹ̀ka àwọn èèyàn. I can only persuade them.
So only some residents insist it was not the most pressing need of the town. Some lè sọ bẹ́ẹ̀, àwọn kan náà ni wọ́n accept ẹ̀. They argue that priority should instead have been given to the rehabilitation of critical inner roads across Ile Ife. Kí ló dé tí wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn tó gbà á? Including Sabo Junction. Wọ́n ti sọ̀nà road 7 láti junction road 7 yẹn, láti junction Sabo lọ sí Ìlàrẹ́ dé Òkè Ìtasẹ̀ lọ jáde sí ẹnu wá padà Mọ̀rẹ̀ Agbẹ̀dẹ Ọ̀gbọ́n Ìdó tí Odùduwà àkọlẹ̀ ọ̀nà bẹ̀ náà dá lóòótọ́, ọ̀nà Mọ̀rẹ̀ yẹn náà dá lóòótọ́, Odùduwà àkọlẹ̀ junction sí Ìdí Ọ̀mọ̀ Ìlàrẹ́ ọ̀nà bẹ̀ náà dá lóòótọ́, bọ̀tán ti ń ṣe Mọ̀rẹ̀. Ok, ọ̀nà federal ló gbàbẹ̀ lọ. Bodo Junction to Mọ́ṣáláṣí Ọlọ́runṣògo, Ayala Road to Arubidi, Òkè Soda Junction to Asarudeen Mosque at Ajamopo, and Iloro Junction to Olurin Road to St. Peter's Grammar School, Omiokun, Ondo Road. All of these roads remain in poor condition and have yet to receive meaningful government attention. Gbogbo ẹ̀kọ́ ló máa receive government attention at the same time. Àwa tá a jẹ́fẹ̀ náà ti gan-an títí kìlómítà kọ̀ọ̀kan wọ́n ṣe fún wa. Ìpẹ́tùmọ̀dù títí kìlómítà kan. Mòró santi ẹ̀ sí títì fáwọn. Sẹ́yìn tẹ́ gba flyover o. Ẹ̀dọ́ Àbọ̀n títì wo wọ́n ṣe, ókè wọ́n ṣe títì náà fáwọn náà. Yà kìlómítà kọ̀ọ̀kan wọ́n ṣe fún wa. Akínlàlú wọ́n ṣe. Mòró Àṣìpá wọ́n ṣe. Ilé Ifẹ̀ ti gba flyover. Ẹ fi àwọn títì ilé tó kù dìgbà ìjọba míì. Ó possible náà kan tó ti gbé àwọn kan fálágbàṣe o, but as it is kán má gbé fálágbàṣe rárá. Flyover lásán ó yẹ kẹ́ ẹ di yín mọ́. Kẹ́ ẹ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà pé lo and behold you are a man you be, you try. Ká máa complain bóyá káwọn èèyàn lè against ẹ̀ kán má bàa dìbò fún is rubbish, kò ní túmọ̀. Ẹni tó ṣe ẹ jẹ́ ká yìn. Mo sì ń gbá research lọ́wọ́ ṣèjọba Adémọ́lá Adélékè kówó jẹ. Sáwọn èèyàn tí ń bẹ lábẹ́ ẹ̀ kówó jẹ, wọ́n bá kówó jẹ àwọ̀ sọ síta. Ẹ ń bá jẹ lábẹ́ Sálí ní ọmọ gbé Sálí ń sílé. So poor in condition, ọ̀pọ̀lọpọ̀ títí náà Ilé Ifẹ̀ lóhùn ló dáa. Ilé Ifẹ̀ could have become a modern city if a half portion of the infrastructural investment concentrated in Ede had been extended to the ancient town. Ṣé wọ́n ṣe flyover sẹ́dẹ̀? Títì mélòó wọ́n ṣe sẹ́dẹ̀? Wọ́n do aláìsí àkòdá wọ̀rún Ẹdẹ. Eléyìí ò tí pọ̀ jù. Àtàwọn títì kéékèèké tán ṣe lẹ́dẹ̀. Eléyìí ò tí pọ̀ jù fún governor of a state láti ṣe sílùú tiẹ̀ náà. Àwọn òpònú kan náà máa ń ṣe ìjọba tí àwọn ìlú tiẹ̀ kì í rọ́wọ́ ìjọba lọ́dọ̀ tiwọn. Ní tí mo sọ ni pé tá a bá rọ́mọ Ẹdẹ tó campaign fún pátì míì nínú ìdìbò tí ń bọ̀ yìí yàtọ̀ sí Démọ́lá Adélékè, ó yẹ kán bá ní ẹ̀ṣẹ̀ ẹ̀kú lẹ́dẹ̀. Sorry to use that language. Pátì tó bá wù kálukú ló lè ṣe o, ṣùgbọ́n tán bá rọ́mọ Ẹdẹ tó campaign fún another party tàbí tí ò dìbò fún Démọ́lá Adélékè padà, ó yẹ kán bá níṣẹ́. Démọ́lá Adélékè done wonderfully well for other people including Òṣogbo. Kò sábà sí ìlú tí ò mọ́wọ́ dé níní táwa sì rí o. So Ile Ife could have become a model, extended to the, concentrated in Ede had been extended to the ancient town. Ancient town nìkan kọ́ ló wà nípínlẹ̀ Ọ̀ṣun. There is a temptation to believe that whoever a member of the Adeleke family occupies the governorship seat, the interest of Ife suffer neglect. Irọ́ ni o, neglect kan náà ń pè yẹn kó ń tàn lọ jókòó náà o. Irú neglect wo nìyẹn? Neglect náà pè kí vice governor lọ́dọ̀ yín, neglect ni wọ́n ṣe flyover fún yín, neglect wo wá tún nìyẹn? Irú neglect kí náà pè neglect? But they are ready to salvage the situation by rejecting Adeleke at the poll for the third time of August 15. Ẹjẹ́ àwòfẹ̀ tó máa reject Adeleke ní poll tó bá di August. So ẹni tó kọ kíní kọ́ maliciously ni. Ó tọ̀rọ̀ mẹ́mbẹ̀ ńgbà tí ó parí ẹ̀ ló fọ̀tẹ̀ sí.
ìgbà tó ń tàn ó parí ẹ̀ lọ́fọ̀tẹ̀ sí so ó ń tàn dẹ̀ nìkan kọ́ ni ó dìbò tí Ilé Ifẹ̀ ọ̀bá support Adeleke padà wọ́n fojú olóore gúngi ta ni candidate tẹ́fẹ́ dìbò fún kí lóore tẹ́ni yẹn ti ṣe fún Ilé Ifẹ̀ rí yes me can state that categorically election tí ń bọ̀ yìí o tí Ilé Ifẹ̀ ọ̀bá ti tẹ̀lé Démọ́lá Adeleke tí wọn ò dìbò fún overwhelmingly ajẹ́ pé kò dá kéèyàn ó ṣoore fún èèyàn gan mọ́ ajẹ́ pé tí àwọn èèyàn bá ti dépò tí wọn bá ti ṣàǹfààní fún ìlú ẹ mọ́jà bú wọn mọ́ Démọ́lá Adeleke ti ṣètò fún Ilé Ifẹ̀ ní first term yìí ó lè tún di second term kó tún another thing mi mọ̀ bí tẹ́ ti rángẹ́lì tẹ́ ń gbé bọ̀ o irú ẹni ní ìsìn olóṣèlú ni ọ̀dẹ̀ ń jẹ́ nínú òṣèlú ó fẹ́ popularize political agenda tiẹ̀ political party ẹ̀ àti political candidate ẹ̀ it doesn't work like that we speak of the truth here we say the reality we say it as it is so they have promised to stand firmly with the APC candidate Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbánjí à ń bọ̀ ó ń bọ̀ síbi sílé tiwọn àwọn tó jó lólùfẹ́ ní ó dìbò fún o that is the own cup of kunu bọ́ ẹnìkan kan ń lè fẹ́ ọ sọ fún wọ pé à ń bọ̀ làwọn fẹ́ dìbò fún let à ń bọ̀ work for because n tọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe yìí tàbá bẹ̀rẹ̀ sí ní fẹ̀dí à ń bọ̀ síta kódà kò tún ní láǹfààní àti tún wọlé ipò gómìnà lọ́jọ́ mi lọ́jọ́ iwájú so the earlier the better tí irú àwọn ilé bá fi mọ lólùfẹ́ mọ́ not yet àti against anybody báyìí you know my job àwọ̀ fẹ̀dí wọn síta kí làbùkù ẹ̀ kí làṣírí ẹ̀ sí à ń bọ̀ ní antecedent tó lè sọ di governor Ọ̀ṣun state ìpàdé di níwájú ìpàdé di lásìkò ìdìbò mọ̀kẹ́ nìkan wá sọ pé Ifẹ̀ ti sọ pé àwọn fẹ́ stand firmly tí à ń bọ̀ irọ́ ni o wọ́n tà ń bọ̀ ni o tí Ifẹ̀ ọba ti dìbò fún gọ́vnọ̀ Démọ́lá Adeleke tó bá jẹ́ mi Démọ́lá Adeleke kò yọ parí flyover yẹn báyìí ṣùgbọ́n bí ọba parí ẹ̀ mi wà yọ parí ẹ̀ kí sáré ò tó tán so Entoko Excellency Mayowa Amotekun is a historian, farmer and priest. He writes from Ile Ife. Tó bá jẹ́ pé kọ́ láti Ile Ife, iṣẹ́ àgbẹ̀ ló yẹ kó jẹ́ iṣẹ́ rẹ̀. Kì í ṣe historian. Iṣẹ́ àgbẹ̀ ló yẹ kó jẹ́ iṣẹ́ rẹ̀. Àkàndá ọ̀rọ̀ Awikonko ń wọ̀ láàyè òun ò ní pọ̀ sí ṣùgbọ́n tó bá ṣe ẹ jẹ́ ká kí. As far as I'm concerned, so far so good, Demola Adeleke tried in the history of having governors in Osun State. Ìjọba rẹ̀ gbẹ́ ọbad. Oyètọ́lá ọbad ilé yìí ò tiẹ̀ mọ̀ṣèlú ṣe. Àwọn náà dá primary APC rú. Omiṣore ilẹ̀ bá ti fà á lẹ̀ jẹ́jẹ́. Omiṣore ló ní charisma láti face anybody. Ìsàmbọ̀ ti ń dánu pé post tí ò ní goli ló ń fẹ́ gbá bọ́ọ̀sì incumbent governor wà lórí àléfà oní post ò ní goalpo oní post ò ní keeper kọ̀ọ̀kan gbá bọ́ọ̀lù kọ̀ọ̀kan score ni kọ̀ọ̀kan débẹ̀ kọ̀ọ̀kan wọlé ni ọmọ wọnú ọlá ni ìyẹn máa jẹ́ governor tí ò ṣiṣẹ́. So Àkàndá ọ̀rọ̀ Awikonko Àjàó ọ̀rọ̀ Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá lábàbọ̀ ọlọ́rọ̀ ṣe èmi rẹ́nì kankan ń ṣẹ́ o. God bless you sir, God bless you ma. Èmi rẹ́nì kankan ń ṣẹ́ o. N ò rán èèyàn Kánò débi tí n ó béèrè àlùbọ́sà lọ́wọ́ ẹ̀. So campaign ò tí ì bẹ̀rẹ̀. Ẹ má rọ́bì ṣiṣẹ́ Démọ́lá Adeleke. Afusa ẹ má dá wọn lóhùn. God bless you sir. Afusa ẹni tó initiate Afusa náà láyé Arẹ́gbẹ́ṣọlá nìyẹn sanrò pa afọ́ lójú ni Arẹ́gbẹ́ṣọlá tó kó fámìlì ẹ̀ síbi òṣèlú ẹ̀rí nǹkan kan sọ ń pa ilé yun ìyàwó ẹ̀ ló wà nídìí aṣọ uniform àwọn ọmọ iléèwé àkọ́ ọmọ rẹ̀ Kábírù ló wà nídìí ọpọ́n ìmọ̀ nǹkan pè lọ́pọ́n ìmọ̀ ńgbà náà nílé tábìlẹ̀tì wọ́n pin kọ̀kárí ọmọ mi wà lẹ́sẹ̀ 2 ńgbà náà kọ̀ọ̀kan
ọwọ́ dọ́wọ́ àwọn kan kò dọ́wọ́ àwọn kan mú kí ló dé wọn ò pín wọn ọ̀pọ̀gbọ̀n mọ̀ fún wọn ni wọ́n ní kò kárì wọn náà máa pín kó tàwa tó kù wá bọ́n bá máa kó wá lọ́la ló kù ilé tárẹ́gbẹ́ wú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dá láàbò ara lé lórí majority ò lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kú ńgbà náà. So what are you talking about? What are you telling us? It's not about political party. Bola Ahmed Tinubu cannot force us in Osun State láti dìbò fún yàn kankan. Èmi Àkàndọ̀rọ̀ Awikonko ló sọ bẹ́ẹ̀. Ẹnìkan kò lè force wa rárá. Ìbò presidency Tinubu ló ní 100%. Kàn gbé kalẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá. Ọ̀ṣun ready láti support ẹ. Àwọn Demola Adeleke ready láti support ẹ. Mọ̀ pé bọ́yá torí pé ká lè support federal ẹ máa wá da state rú. No, a ti ń to state wa jẹ́jẹ́. Kì í dẹ̀ sí gbogbo ìgbà ní state wa máa ń correlate pẹ̀lú federal. Ńgbà tí Bísí Àkàndé mbẹ́mbẹ́ Ọbásanjọ́ ló wà lórí àlééfà. Ńgbà tí Oyinlọ́lá débẹ̀ àwọn Goodluck Jonathan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkàndọ̀rọ̀ Awikonko Àjàó àrà Awikonko sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́gbọ́n bàbá ńlá bàbá ọlọ́run ṣe ẹ jẹ́ n kí dọ̀rọ̀ mi bà kọ̀. Wo bí ayọ̀ kébù kan fún mi sí pẹ̀lú ẹ̀. Bàbá yọ kébù kan wá bóyá máa ráwọn èèyàn tó fẹ́ pè. Nọ́mbà tẹ́ máa pè sí +234 915 147 9599 àti +234 904 851 9362. Nọ́mbà tẹ́ lè pè sínú lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ìbọ̀yẹ ní gbólóhùn kan àbí méjì láti sọ ń pa ẹ̀. Fóònù kejì náà ti fẹ́ kú. Facebook yẹn dẹ̀ ní wọ́n lè má ráyè gbọ́ mi mọ́. Jẹ́ ń yọ kíní kò ń jẹ. Sorry ẹ̀yin èèyàn mi ẹ má bínú o. Sorry jàre. Iná ẹ̀ sì máa gbé. Ó kàn kọ́ ló battery ni. So +234 904 851 9362 àti +234 915 147 959. Ẹ lè pé o lágbára Ọlọ́run Tinubu remain our president 2027 kó dodo àgbọ̀n sórí àga padà ṣùgbọ́n lọ́sùn ẹ má bá dọ̀sùn rú o. N ò mọ̀mọ̀ relate mọ́ wọn ni o mọ̀mọ̀ nígbà tí wọ́n kí mo máa nọ́ọ̀kì àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mi ì súnmọ́ wọn ẹ jẹ́ kán máa ṣe kán máa tàkìtì kán máa forí gúnlẹ̀ wọn lọ. Tán bá ṣe dáadáa à ń bọ̀ lè padà wá after 2026 tàwa yìí nígbà Demola Adeleke bá ṣe lẹ́ẹ̀kejì à ń bọ̀ lè padà wá à á support ẹ̀ á dìbò fún. Ṣùgbọ́n eléyìí tí Demola Adeleke ń bá lọ yìí ẹjọ́ complete ẹ̀ láàrin ọdún mẹ́jọ. Kó padà kó bọ̀ sí kiri. So tó bá di lẹ́yìn ọdún mẹ́jọ Demola Adeleke a mọ̀ pé yóò gbìyànjú dáadáa. Àwọn eléyìn ò wá láti wá kówó jẹ because wọ́n fẹ́ àkáǹtì. Mo study wọn dáadáa kò síbi tí ṣe ò sí o èèyàn ò sí ẹnu fún o but as far as I'm concerned bí mo ṣe fi mú fínlẹ̀ tó n tí ò jẹ́ ń sọ nǹkan kan pa Demola ìjọba gọ́ọ̀mẹ̀ntì Demola Adeleke nìyẹn o. The man really tried. Demola Adeleke ní gọ́vnọ̀ tí yóò kó ráìsì lọ sí local government tó dún bá ń bọ̀ tí kò ní fáwọn ọmọ pátì rẹ̀ ẹ̀ ti rírú ẹ̀ rí. Yóò sọ pé káwọn ọmọ pátì kò ní sùúrù ó lè kó tírélà ráìsì wá sí state wá sí local government. Ẹni tí ìsọmọ pátì ẹ̀ náà máa há fún ju o. I was aware. Mò ń wò ó ọ̀ndẹ̀ngẹ̀ po bí ẹni pé mi ò rí. Nǹkan bá fáwọn ọmọ pátì àwọn aráalé wọn tí wọn ò sí òṣèlú ni wọn ò fún. Demola Adeleke ní agbára ìsìnfín o Demola Adeleke ní agbára ìsìnfín o Demola Adeleke ní agbára wọn ṣe dọ́gbọ́n bọ́n ṣe kó interest àwọn èèyàn mọ́ra nìyẹn. Go and ask people lọ́sùn interest wọn tàná fẹ́ dìbò fún yàtọ̀ sẹ́ni tó bá jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC sorry to say
ẹ má sọ pé mo ti yan ààyò reality ni mo ń sọ o yàtọ̀ sẹ́mi ẹni tó bá jọmọ ẹgbẹ́ òṣèlú APC ni ó sọ pé à ń bọ̀ ẹni tí ìbá so olóṣèlú ó sọ pé bàbá oníjó ni o bàbá oníjó ni kó padà wá o. So bí ọba ṣe tó fẹ́ pè mí tó fẹ́ dá sí i èyí náà tó wọ́n máa ń lọ o èyí náà tó wọ́n máa ń lọ ìṣẹ́jú rẹ̀ jẹ́ ìfìṣẹ́jú kan sílẹ̀ fún calling ìṣẹ́jú kan péré n bá ti rí call láàrin ìṣẹ́jú kan n wọ́n máa dágbére n ó sì máa kó lórí ètò. So no bí ṣe ń jó yẹn la fẹ́ o ẹni tí inú ẹ̀ ò bá dùn kì í jó bí ṣe ń fi ara jó ní fọwọ́ ṣiṣẹ́. Nobody will change Demola Adeleke from dancing. That is his own nature. Àwa yìí ti fi bú rí but later tún padà like ẹ̀ bẹ́ẹ̀. We love our dancing governor. Let him keep dancing and be working. Mẹ́ta lè fi wé ni. Lékèrè ìwọ náà Káláwìyé. Níbi tí màá kan ti fẹ́ lọ sájò. Ó fẹ́ lọ sájò nínú Aláwìyé tá a kà mọ̀ ti primary tó jẹ́ o. Ìyàwó ẹ̀ wá lóun ó tẹ̀lé lọ ọkọ ní kó má lọ àsọ́lọ̀ ló ní kíyàwó ó tẹ̀lé lọ. Báwọn dáná ṣe yọ sí wọn nu bọ́kọ sì bẹ̀rẹ̀ sí tó ara nu bọ́kọ sì ń gbọ̀n nu. Ìyàwó kan ṣe ọkọ mi máa gbọ̀n bẹ́ẹ̀ bó o ṣe ń gbọ̀n nu tó fi ń pa lógúnlógún bó o ṣe ń gbọ̀n nu tó fi ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n àwọn dáná fẹsẹ̀ fẹ́ wọ́n rin mẹ́ẹ̀lì pé eléyìí tí ń gbọ̀n yìí wọ́n ní gbígbọ̀n ní fi ń pa lógúnlógún míwà ìdájágún ti dojó ti tọ̀ sára so Demola Adeleke máa jó bẹ́ẹ̀ bó ṣe ń jó ní ìṣe lógúnlógún bí ṣe ń jó ní ìṣe lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹjọ́ máa jó fún wa. God bless you all. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o ẹ má gbàgbé o ẹ̀yin tẹ́ fẹ́ rẹ́gísítà ọmọ yín fún èdè àti àṣà Yorùbá primary 5 ni God bless you sir. Tẹ́ fẹ́ rẹ́gísítà ọmọ yín fún èdè Yorùbá ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ni àwọn tán wà nílé wọ́n gbọ́ èdè Yorùbá wọ́n dẹ̀ máa àṣà Yorùbá ṣùgbọ́n yìí ò ní time láti kọ́ wọn. Àkàndọ̀rọ̀ Awíkonko máa fi time mílẹ̀ láti bá yín kọ́ àwọn ọmọ yín ní èdè àti àṣà Yorùbá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé omi ń bẹ lámù Ọlọ́run ló fi kẹ́ wa so ẹ fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀ London ni America ni Canada ni Europe ni ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 mi ní wáyé tí o Socrates God bless you sir mo rọ́wọ́ yín pẹ̀lú síkà tẹ́ra fún mi o Ifáníyì Ògúnlọ́lá God bless you sir mi ní wáyé tí sir. Bàbá Fẹ́mi Àlíò ẹ ṣé ẹ kú ojoojúmọ́ mi ní wáyé tí sir. Bákan náà Kúnlé Tomel God bless you sir mi ní wáyé tí I sincerely appreciate all of you. Iná ò ní tán wo yín o ẹ ní dolówó àná ẹ ní dẹni àná lágbára Ọlọ́run ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mú ẹ ní tọrọ lu ẹ ní tọrọ ná ẹ ní kúnlẹ̀ kálí ẹ ní wá jíjà tí mímú délé ọ̀tá iná ò ní tán wo yín o God bless you. Bẹ́ẹ̀ bá ti ń tọ́ bàpò ẹ máa rí mú jáde àpò sàṣàmùrà ìgbẹ àpò yín ò ní gbẹ fowó ká gbẹ fọmọ ká gbẹ fàlàífíà gbogbo tẹgbẹ yín ṣe ń rọrùn ẹ ní fìnira ṣe. I love you all. Ẹ like follow page mi lórí Facebook Awíkonko television Awíkonko television Awíkonko television ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV Awíkonko TV. Bákan náà Onídèmọdè TV níbi tí mo ti ń ṣe Onídèmọdè game show Onídèmọdè game show ẹ̀yin náà lè kún wa lọ́wọ́ lórí ètò Onídèmọdè game show bóyá ẹ fẹ́ fún alẹ́bùn ká mọ fáwọn èèyàn àwa dáadáa ń bẹ̀ àbí ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yẹn inú wa ó dùn láti ní lórí Onídèmọdè game show ibẹ̀ náà láti ń sojú òṣùpá níbi tá a ti ń pa àlọ́ àwọn àlọ́ tá a pa láyé àtijọ́ so God bless you. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ fẹ́ forúkọ ọmọ yín sílẹ̀ fún Yorùbá class Yorùbá coaching class Awíkonko ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Mr. Oníyẹ̀lú Olúṣẹ́gun I love you sir. God bless you all. God bless you all. Ó dàárọ̀ òun rè lásán.